ó bá ṣe pẹ̀lẹ́ ojú aya alára gbígbóná ó bá fẹ́ sọ̀rọ̀ ra ṣe tó bá fowú jíjẹ lera rẹ̀ jáde ẹni ẹlẹ́ni ló máa gbà ṣe ẹ ṣe ó bá ṣe pẹ̀lẹ́ ojú aya alára gbígbóná ó bá fẹ́ sọ̀rọ̀ ra ṣe tó bá fowú jíjẹ lera rẹ̀ jáde ẹni ẹlẹ́ni ló máa gbà ṣe ẹ ṣe. jókòó arábìnrin kó ronú rẹ̀ wò agbọ́kọ̀ lórí pàǹtẹ́tẹ́ àti alọ́mọkọ kó rí inú rẹ̀ má bá tòde jẹ́ o nílé ọkọ kó lè jèrè ọmọ ò bá ṣe pẹ̀lẹ́ ojú aya alára gbígbóná ó bá fẹ́ sọ̀rọ̀ ra ṣe tó bá fowú jíjẹ lera rẹ̀ jáde ẹni ẹlẹ́ni ló máa gbà ṣe ẹ ṣe. ìwà rere o lẹ́ṣọ́ ènìyàn ò bá fi sùúrù kò fi lólé ayé rẹ̀ a kì í ṣọkùnrin kí ló ń tẹ̀lé jáde fún ọ káyé má bàa sọ wípé ó tán nídìí ọ̀rọ̀ rẹ̀ ìyàwó ọ̀ṣìnkín o jẹ́jẹ́ o. tó ní tí nǹkan bá rújú tán ajá máa fa ẹ̀ṣọ́ ikùn ya. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ariwo tán dẹ̀ ló kù ọ but thank God. ó ti parí ọ̀rọ̀ ó ti ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣòro Ọlọ́run ò ní ṣe nǹkan kó má fààyè ọpẹ́ sílẹ̀ tó bá pa bàbá lórí tán á fi òrùngbọ̀n rọ́pò Ọlọ́run náà ni ká máa dúpẹ́ fún téèyàn bá ti ń sin lọ́hùn ẹ̀ tó dẹ̀ ń sin pẹ̀lú inú kan abúṣe ti bùṣe ṣe báwa rè lé ní. bàtà lose iṣẹ́ ń gbà yẹn wọ́n ti wò pé àwọn ti kẹ́ ni wọn ni Ọlọ́run dẹ̀ tẹ́ rọ́ọ̀gì. Now we are okay. Yeah. We are living fine. Yeah. Babe, má jà ṣe lecture lẹ́ni, I need to rush. jókòó arábìnrin. Sweetie. Yes. Kò tí ì dá mi lóhùn question tí mo bí ẹ. Mo ní kí ni nǹkan tó máa jẹ tó bá dájú kí ni nǹkan tí mo máa prepare sílẹ̀ fún ẹ. Ó ṣáà máa jẹun tó bá dé náà. Of course, okay. You know my kind of person. O mọ̀ pálá lùjọ ní ni mi, okay. O lè prepare rice nsìn. Kí n dé kí n sọ pé òkèlè ló wù mí jẹ. Sir? What is wrong with you, man? Kò ń ṣòkèlè tiẹ̀ conversation là ní òkèlè ẹ̀bá ni mo mean. All right, sir. Sweetie. Yes. That's the problem I have with her. But nǹkan tó máa ṣe fún mi ni pé tó bá ti ṣetán ní ọ́fíìsì. Just pick your phone and call me. Babe, this is what I want to eat. Then I will prepare it for you. Chicken or? I will do just that. I trust you. I need to rush now. I'm running late. Baby, I'm missing you. I miss you too. Mo ní kí n ṣàlàyé fún yín ni pé kẹ́ ẹ máa fi àdúrà ran èmi náà lọ́wọ́ ni sà. Oh, okay. Prayer, right? Àdúrà ni. Mi ò jẹ́ ní prayer kankan. The only prayer tí mo jẹ́ ní salary ẹ̀ mi ò dẹ̀ fi dùn ẹ́. So what else? Irọ́ kì í ṣe pé bóyá ẹ jẹ mí lówó ẹ kì í jẹ mí lówó. Ó kàn yẹ pé kí owó oṣù tó dé gbèsè tí mo ń pọ̀ lọ́dọ̀ àwọn ìyá arámọ́ ìyá àmúiná àwọn èèyàn lóríṣiríṣi àwa náà tí mo jẹ gbèsè síbẹ̀ kó tó di pé sálárì wa dé. Oh, really? You're just a very funny person. Ṣé o mọ̀ pé kò lọ́n pé bí? Èmi náà mọ̀ mo ti fẹ́ wọlé níjọ́ tí mo fẹ́ wọlé báyìí mo rá àwọn èrè mẹ́ta wọ́n dúró báyìí ni. So that means you work to get paid. Okay, àwọn èrè yẹn tán dúró yẹn gan iṣẹ́ ló ń ṣe débẹ̀. Do you understand? Okay. Sweetie. Hey, I'm going. Is that clear? Sweetie. Hi. Ṣé wàá okay ṣá? Kí ló ṣe yín tẹ̀ ń kiss ògiri? Ẹ má bínú mo wà temptation ni. Ẹ̀yin lè máa jẹ́ kí n máa sọ̀rọ̀ sí iṣẹ́ tí gbà ẹ́pà gbàlagbà nìyí ni. Ẹ ṣí kè fọkọ mi náà. Ṣé ẹlẹ́sẹ̀ ni kí n sí náà? Olórí ni. Ẹ ṣí kẹ̀kẹ́ kó sì lọ. Ẹ bó ṣe ń paradàrà lójú kan, idiot. tó bá fowó jíjẹ lera rẹ̀ jáde
ẹni ẹlẹ́ni ló máa gbà ṣe ẹ ṣe. Ìwà rere o lẹ́ṣọ́ ènìyàn ò bá fi sùúrù kò fi lólé ayé rẹ̀. A kì í ṣọkùnrin kí ló ń tẹ̀lé jáde fún ọ káyé má bàa sọ wípé ó tán nídìí ọ̀rọ̀ rẹ̀. Ìyàwó ọ̀ṣìnkí o jẹ́jẹ́ o jẹ́jẹ́ o lónìí ilé ráyé. ó John torí tọ́lọ́run ọkọ mi ti jáde nílé tí ó ti ń bọ̀ níbi iṣẹ́ ọ jọ bá mi máa ṣọ́ bó ṣe máa ń bá mi ṣọ́ tẹ́lẹ̀ yẹn ṣe ti understand tó bá ní any client tó fẹ́ gbé súnmọ́ ọkọ mi jù àbí tó gbóbìnrin kankan wá ó ṣáà ní nọ́mbà mi náà ó mọ̀ náà pè mí lórí fóònù mi ò fọkọ mi báyọ̀ ṣeré o ó ṣe gan mo wà bí ṣe tẹ̀ ó ṣe tó bá dẹ̀ jẹ́ pé owó tí mo fún ẹ tẹ́lẹ̀ yẹn owó yẹn kéré àwọn ọmọ mi náà mo máa hàdówó sí fún ẹ òkè tẹ ọlọ́run nílẹ̀ kúrò nídìí ẹrù ẹ o òkè tó bá má rí tàn wá ṣẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ alright then ó ṣe gan mo wà bí ṣe alright nígbà tí ó sòwò mi ò rí èèyàn kankan owó máa wá dẹ́sẹ̀ obìnrin kan máa wá fún mi lóore kò possible kò jọ. Okay, meeting is just for the progress of the company. And then, mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta pé ọ̀lẹ ti fẹ́ wọ oníkálukú lẹ́wù. Kò sí tó fẹ́ ṣiṣẹ́ ìwé jẹ́ kó ṣe mọ́. Àgbéṣe fún yín aṣẹ́ máa lé yín kiri lórí report and all that. Oyinlọ́lá, you first. The icon contract thing. Fúnra rẹ̀ ló wá fẹ́nu ara rẹ̀ sọ fún mi pé everything is set and the contract is going to be ours. Till this minute tí mò ń sọ̀rọ̀ mi ò gbọ́ pa mi ò gbọ́ kú why what happened. Ọ̀gá ẹ má bínú sá ṣé mọ̀ pé nígbà míì tí òótọ́ bá dé ọjà ó máa ń kúta ni bó ṣe rí rọ́bà yìí kò sóye tí àwọn èèyàn lè fi rà ibi tí icon company technical kọ proposal lọ lóòótọ́ ni mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ṣùgbọ́n gbà tí màá débẹ̀ tí mo ṣe feel pé iṣẹ́ ti di títí wa náà sọ fún mi pé wọ́n ti gbé fáwọn ẹlòmíì mo dẹ̀ nígbàgbọ́ pé irọ́ làwọn yẹn fi gbà lọ́wọ́ wa because gbogbo nǹkan táwa kọ sínú proposal tiwa òtítọ́ ló wà nù ẹ̀ bó ṣe mọ̀ pé àwọn yẹn wọ́n tiẹ̀ máa parọ́ jọ fún wọn ni wọn ò dẹ̀ ní ṣe gbogbo nǹkan tó ń kọ yẹn wọ́n mọ̀ pé àwọn èèyàn prefer irọ́ ju òótọ́ lọ so ìdí tá a fi lose iṣẹ́ yẹn nìyẹn ètò ẹ̀ máa bínú sá. Okay, that's fine. One thing that is certain is àwa ní kúrò lórí standard àti set sílẹ̀. Nǹkan táwọn èèyàn ti mọ̀ wá mọ́ òun náà la máa continue láti ṣe. So you just need to keep working hard and get some other contracts set for us. Okay, Mr. Kola, how far? Your file, how far have you gone? Ọ̀gá, nípa ọ̀rọ̀ tí mò ń bá yín sọ tẹ́lẹ̀ lórí iṣẹ́ yẹn. Well, èmi tí ẹ̀ ń wò pé bóyá ká parí meeting so that màá lè fún yín ní daily update lórí nǹkan tá a ti ṣe àti ibi tá a ti bá ṣẹ́ dé. So, mo ń wò pé ká kó parí meeting náà so màá fún yín ní gbogbo every information, every files lórí iṣẹ́ náà. Alright, that's fine. That's a good one. Sister Moji, congratulations. I make meeting lẹ́ni àbí? Ọ̀gá, kò kí n sí meeting tí mo kí ń wá. Oh really? Èmi ni mo kí ń rí. You know, a máa ń bẹ̀rẹ̀ meeting for 8 o'clock and then you get here for 10:30. Last time tó yẹ kí n wá meeting, wọ́n pè mí pé mọ́mì mi sick. Bí mo ṣe ń bọ̀ wá sọ pé dad mi náà yà. Oh my God. Àwọn méjì tún 6 ọwọ́ kan náà. Family ish ni, right? You guys need to work on it. Ó dà pé ẹ mọ nǹkan tó ń ṣe yín. Ẹ jẹ́ sán ṣòkòtò yín. Ẹ sán ṣòkòtò yín o. I'm sorry, sir. Sorry. That'll be all for now, and then let everybody go back to their work, and then let's keep working hard to move the company forward. Sister Oyin, ṣé you notice kankan? Notice kankan bí báwo? Ó jọ mọ́ pé ọ̀gá ti fẹ́ máa kanra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o.
ọ̀gá kanra. Sister Mojí, ṣé tí bí ọ̀gá ṣe bá wa sọ̀rọ̀ ńbẹ̀ yẹn? Ẹ̀yin ò mọ̀ pé ìtẹ̀síwájú iléeṣẹ́ yìí ó ló jẹ́ gbogbo wa lógún. Bí iléeṣẹ́ ṣe máa lọ síwájú làwọn ń bá wa sọ. À ń ṣe ìlú bọ́gà ṣe wà yẹn kò sí nǹkan tó ń ṣe tí ò tẹ́ mi lọ́rùn. Bó ṣe wà yẹn mo like wọn, mo love wọn. In fact gbogbo wọn tó ń ṣe ló tẹ́ mi lọ́rùn. Bóyá kẹ́ padà sẹ́nu iṣẹ́ yín. Ẹ̀yin like wọn, ẹ̀yin love wọn. Ó ti yé mi. Ó bá ṣe pẹ̀lẹ́ ojú aya alára gbígbóná ó bá fẹ́ sọ̀rọ̀ ra ṣe. Tó lè dáríjì mi ṣé bá ń ṣe Ọlọ́run à ń bẹ̀ ó dẹ̀ dáríjì wá kí wá ló dé mo ṣáà ti bẹ̀bẹ̀ láìmọye ìgbà kò sẹ́ni tó kọjá àṣìṣe. It was a mistake mo dẹ̀ ti realize mistake mi mo dẹ̀ ti bẹ̀bẹ̀. Why tó ṣe wá ń treat mi báyìí? Ó jẹ́ kí n ní dùnnú kankan rárá. Ó jẹ́ kí n wà happy. Ó jẹ́ kí n feel loved. Ó kò máa kanra mọ́ mi ní gbogbo ìgbà ni. Ó máa jágbe mọ́ mi. Ó máa bá mi jà. Tí n bá pè lórí fóònù báyìí pé kí n kàn ṣẹ́ lò sí ẹ̀ tó bá wà níbi iṣẹ́. Ó máa pariwo ni. Yes. Kí ló fẹ́? Tèmi àti ẹ bá jọ wà nínú ilé lọ́kọ-láyà tó yẹ kájọ máa ní nice time bí yẹ kí n tiẹ̀ fara rẹ̀ ó mà tì mí dànù ní bí ẹran. Èmi àti ní nice time kankan. You don't take me out. Ó ṣe shopping fún mi. Ó ń gbé mi jáde. Ó tiẹ̀ ń jẹ́ kájọ wà pọ̀ rárá. Kí ló dé kí ló lè tó kí ni mo ṣe? Why are you treating me like this? I'm your wife. So kí ni nǹkan tó ń try láti san gangan? Like gbogbo àlàyé tó ń ṣe látàárọ̀ kí ni title ẹ̀? Nǹkan tí mò ń sọ ni pé you are too harsh on me. I'm your wife. Try and be romantic a bit with me. So báwo ló fẹ́ kí n ṣe ju mo yín ṣe yìí lọ? Sọ fún mi náà so ó mì pé tí mo ṣe ń ṣe yẹn sì ti máa ń kanra mọ́ ẹ ìyẹn ló mì pé mo love ẹ àbí mo love ẹ tó fi bọ́kùnrin fún mi mo love ẹ tó bímọ kejì fún mi. Mo ní kí ni point ọ̀rọ̀ tó ń sọ gangan ò sọ̀rọ̀ sípẹ́ sọ mí lẹ́nu ni. This is what I'm saying. What are you saying? Ó tún ti ń jàgbé mọ́ mi. Do you have to shout at me all the time? I'm not an animal. Mi kì í ṣe ẹranko now. I'm your wife, the mother of your children. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ó ti ẹ̀ jẹ́ kí ní fílì bẹ́ẹ̀ ni pé mo lọ́kọ rárá àti rárá. O kò mo máa jágbe mọ́ mi all the time mo máa jágbe mọ́ mi. Ó fún mi ní happiness kankan. Kí ló lè tó ẹ? Kò yẹ kó lè tó ẹ náà. Mo ṣe ti bẹ̀bẹ̀. Mo ti bẹ̀bẹ̀ náà. All right. Mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ. Màá try láti change. Ṣùgbọ́n ó lè jẹ́ ojú tèmi fi ń wò bóyá kò jẹ́ nǹkan kan lójú mi tèmi ṣe máa ń ṣe. Because at least ọkùnrin láti máa act bí ọkùnrin. Obìnrin dẹ̀ láti ṣe bí obìnrin náà. Ọ̀tọ́ bá yẹ pé tó ṣe rí nìyẹn pé mò ń kanra mọ́ ẹni. Màá try láti change. I'm sorry. I'll change, don't worry. Okay? Are you sure? I'm very sure I'll change. Hello, sir. I'm fine. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin kọ́. Èmi náà miss yín o. Hello? Olórí burúkú wo ló ń pè ìyàwó mi? Mo fẹ́ gbà fún yín ṣá. Ẹ wo Àyìnkẹ́ ti marry ó ti lọ́kọ kí àlè má ṣàṣedànù. Àyìndé ló ń sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ mi fún yín àbí? Mo ń gbọ́ poem tẹ́ fẹ́ kà mo ń gbọ́. Uncle Gabriel. Ẹ̀gbọ́n ìyàwó mi ò mọ̀ pé I'm very very sorry. Yeah. No, kò rí bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ pé àwọn obìnrin wọn ṣe gbójú bọ̀rọ̀ fún mi. Yeah, I'm fine. Mo wà all right, sir. All right. Ẹ wọ́n dàn fún. Wọ́n ló bẹ̀ sọ. Hello, uncle. Máa pè é padà. So, ọ̀rọ̀ tó ń sọ. I'll try and change for good. And everything will be
àǹtí Alomoko. Ẹ gbàgbé ẹni jára yín ẹ má sùn. Kí n jára mi Bẹ́ẹ̀ni. bó ni mo ti fẹ́ jára mi ṣé mo já káàkiri inú àdúgbò ni. Ẹ wá nẹ́tíwọ̀kì ni. nẹ́tíwọ̀kì ò lọ lórí fóònù mi kí wá ní. Tẹ́ máa fi ta igbó. Sájà wéré ni ọ dákun bí ilé olówó ṣe wà yìí nìsín kí wọ́n ta igbó ń bí wàhálà yìí tí àwọn ọ̀gá tí wọ́n bá mọ̀ pé ì ń ta igbó tí wọ́n bá rá mi mú èrò pé kán ta lè mọ̀lẹ́bí wa mo lè bọ́ nù ẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n fi wọ́ mi kí ni ṣé nìkan kó sí àlọ́wọ́ yóò fi eléyìí tán fi ń wọ́ àjà. Irọ́ ni èmi kan ẹ́stéètì yìí kan ni. Owó tó wà lọ́wọ́ mi lẹ́ẹ̀kan wàhálà ìfẹ́ lọ fi ra Islam. Sọ́rí níjọ́ tí n bá fi lè wá sí ọ̀dọ̀ àwọn gébù yín sọ fọ́gà yín pé bọ́ọ̀sì wà yìí ọ̀ ń tagbó ọ̀tún ń fagbó. Ìrọ̀lẹ́ pàjáre màá jẹ́ ní àjọ ń ta ni. Èmi mo rò pórí ẹ̀ burú èmi àti ẹlájọ́ ń ta ni. Ẹ̀gbọ́n ẹ má sùn ṣùgbọ́n ilẹ̀ kọ̀m̀plé pé kò sówó lọ́wọ́ yín mo jẹ ní jáín sí kí fọ́nà wọn yín. Wo èmi gan sùn mo ti jí báyìí sọgbọ́ wàá máa lọ pẹ̀lẹ́ ó ti yé mi. má jẹ́ káwọn ọ̀gá mi bá omi tètè máa lọ níwàá rí ọ̀rọ̀ lẹ̀. mo dáhùn olùsìn máa ń ní ọmọ tó ń pè ní sátì àbí kí lórúkọ ẹ̀ ń jẹ́ yìí máa wà yá wèrè ó dàbí ìgbà tí ọmọ ọdún mẹ́fà tí kinní àyà rẹ̀ bá sẹ̀ fẹ́ máa dàgbà. ṣé ẹ lè mọ̀ pé eléyìí àbájọ mi lè má kọjá lọ́dọ̀ àwọn gébú mbẹ́ lọ́dọ̀ wọn mo sábà pé orin tí màá sábà gbọ́ ni pé ẹ̀yin ọmọ húbè mo gbọ́ information lórí rédíò wípé ẹ̀ ń fa àṣewèrè ló bá dé lóòótọ́ sátíà ó lọ sí máa wẹnu wèrè ó sẹnu jóná ìgbà tí èèyàn ló pick leaves. jókòó arábìnrin kó ronú rẹ̀ wò agbọ́kọ̀ lórí pàǹtẹ́tẹ́ àti Alomoko kó rí inú rẹ̀ má bá tòde jẹ́ o. Why will you talk like that? Kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀? Ẹ̀jọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run parí ilé ní bí weekend nìkan ni mo máa rí ẹ. You're very funny. Báwo ni? Mo wà okay. Yeah. Sorry. Uncle, ìyàwó yín kọ́. It's okay. Later, okay? Right. Oh! My baby. What's up with you now? What's up, darling? Baby, I'm fine. Are you sure you're fine? Yes. But a reaction you already back on. Like you have something to tell me, right? Yes, I want to ask you something. Okay. Baby, my friend Jack was honest pẹ̀lú mi. Okay. Mi te fẹ́ kó parọ́ fún mi. You know when we are coming here now, we saw one lady outside, one fair lady. Yes. Ní nǹkan àìdẹ́ báwo ni ìyàwó yín kọ́? So now tell me, are you married? Oh my God! Hey, why? Ó fọwọ́n dì mí. O ní láti máa stress ara rẹ lórí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Sori lady tó ń wo yẹn ọmọ lásán ló jẹ́ sí mi ládùúgbò. Wọ́n máa ń kọ́ wọn ládùúgbò tó yẹ pé wọ́n máa fi ń bá mi ṣeré pé ìyàwó mi ẹni yẹn ló ń béèrè come on. Sweetheart, mi fẹ́ kó parọ́ fún mi. Èmi àti ẹ ti jọ wà ti pé tó bá sọ fún mi pé ti níyàwó náà ìyẹn ò stop mi láti máa fẹ́ since tí o promise me pé máa fẹ́ mi sílẹ̀. But the problem is mo tí níyàwó. Come on. Believe me. Okay. Because I love you. You're the one I love. Are you sure? I'm very, very like seriously 100% sure. I miss you now. Come on. Hold me, please. No, you have to smile. Look at me. Trust me now. So big attention. Madam Momilo, uncle like a bit of wahala ni. Mo ti jẹ́ kán mọ̀ pé I'm always a very busy person. And then most times some back pè mí mo máa ń wà lẹ́nu iṣẹ́ and I can't pick calls. Tí n bá máa fi ṣetán I will be so tired tó jẹ́ pé tí mo bá délé I just need to have my bath and just jump on the bed. But tẹ́ bá ti rí call wọn, tẹ́ bá ti lè pick call wọn instantly, ẹ máa try láti máa pè wọ́n padà. Gbogbo nǹkan kọ́ lówó mà. Kò ń ṣe pé bóyá ẹ fẹ́ pè wọ́n bí ẹ fẹ́ fún wọn lówó kẹ́tẹ̀ bóyá ó miss yín lọ ṣe ń pè yẹn understand nǹkan tí mo sọ. Mo ti gbọ́. Màá ṣàtúnṣe.
ẹ ṣe àti àríyàn nǹkan mo lè wait láti rí wọn ọdún. She's fine. Ẹ̀mí wa lóun náà máa ń jọ̀rọ̀ lẹ́nu. Mo ń ṣe nǹkan kan lórí laptop mi lókè. Make yourself comfortable. You could lọ sí kitchen, get anything you want, and then tó bá dé kẹjọ máa yanjú ọ̀rọ̀ yẹn, I'll be right back. Tó bá dé kẹjọ. Brother mi. Okay, sir. Àsìkò àlejò. Irọ́ àlejò tó wà àwọn ọ̀gá wa ni mò ń sọ. Ṣé àlejò ọkùnrin ni àbí àlejò obìnrin? Obìnrin ni. Tẹ́ bá ń gbọ́ ọ̀sọ́rọ̀ ọlọ́mọge orí. Tí o ti mọ̀. Gbé báàgì kí ló ṣẹlẹ̀? Ẹ má gbà mí kẹ́. Kí ló ṣẹlẹ̀? Ju báàgì lẹ̀ ni. Ìyàwó mi. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ẹ̀kún béèrè èèyàn. Ọjọ́ yìí dùn. Ẹ ṣe. Kí lẹ fẹ́ fi irin ọwọ́ yín ṣe? Mo fẹ́ fi kàn ṣòro. Alákọ̀ọ́gbàgbé ọ̀dẹ́. Padà lóhùn ó fẹ́ fi yọ̀ ṣó ni. Láì yọ̀ ṣó tó fẹ́ yọ jàre, mo ti ń dúró díẹ̀ lókè látàárọ̀. Ọjọ́ yìí dùn yìí. Ẹ ṣáà ní ibi bẹ́ẹ̀dì yẹn náà kò yọ o. Ìyàwó mi. Owó ẹ̀yìn ń pọ̀ jù. Owó ẹ̀yìn ń pọ̀ jù, mo dẹ̀ ń tẹnu mọ́ fún ẹ. Ó ń di lemọ́lemọ́ fún ẹ. Ó jẹ́ ṣe sùúrù. Nítorí obìnrin tó wú bá ti pọ̀ jù lára ẹ̀, irú wọn tí wọ́n bá para wọn máa ń pọkọ ni. Èmi ò dẹ̀ lè wá jẹ́ kó pa mí dànù. Irú nǹkan tó ṣẹlẹ̀ recently yẹn, ká ní bó ṣe gbé irin yẹn tó wọlé tí mi ò rí ẹ, tó mú irin yẹn tó jọmọ́ ọmọ yẹn lẹ́yìn ọrùn. Tábúrò mi ṣe bẹ́ẹ̀ tó kú. Jọ ẹjọ́ kí ni mo fẹ́ máa rò ní nǹkan tí nǹkan ṣẹ̀ṣẹ̀ ń jí sí mi lọ́wọ́. Wọ́n wá ní èmi ni mo pọ̀ ọmọ mo fi ṣòwò. Wọn dẹ̀ ní mọ̀ pé owó wèrè tí wọ́n ń jẹ kiri òun ló jẹ́ kó jẹun mọ́ ọmọ lọ́rùn. Jọ kí ni problem ẹ? Kí ni wàhálà ẹ gangan? Ìṣòro ẹ mo fẹ́ mọ̀. Tó bá jẹ́ recent one ní ká mọ nǹkan tá a lè ṣe sí. Tó bá dẹ̀ jẹ́ èyí tó ti pẹ́ lára ni àwọn gbọ́ndá sí náà ni. Ọkọ mi, mo fẹ́ má bínú sí mi. Adé mi, olówó orí mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bá ṣe má bínú sí mi kó kí n ṣe fault mi. Torí ìfẹ́ tí mo ní sí ẹ ni. Bọ̀ ó ṣàwọn pé bó ṣe fẹ́ mi kọ́ nílẹ̀ tó bá bomi sí mi lẹ́nu bó ṣe máa bá nìyẹn. Àǹtàbúrò ẹ̀ tó dẹ̀ sọ yẹn thank God pé Ọlọ́run fi ẹ ṣe àǹgá sábàbí ẹ̀. Ọlọ́run fi ẹ ṣe sábàbí òun náà ni ò jẹ́ ká lóko èèyàn lọ́rùn má bínú. Nǹkan tí ò tí ì tó mi táwọn kan máa bá mi pín jẹ kó tó yẹ kára máa ta mí. Bẹ́ẹ̀ni sànjọ́, ṣé o fẹ́ parẹ́ ẹni tó sọ di blood tonic tó ní kò tó ẹ̀jẹ̀, ṣé o fẹ́ parẹ́ ẹni o fẹ́ máa mú o sọ di codeine? Ó bá yẹ o máa mú náà slow ló máa padà ṣe gbẹ̀yìn, o fẹ́ parẹ́ ẹni kí ni wàá lẹ̀? Àwọn ò ṣe sùúrù fẹ́mi ààrẹ. Lọ ṣe sùúrù o. Lọ ṣe sùúrù o. Aláìgbọràn eṣinṣin ló ń bọ́ gẹ̀dẹ̀dẹ̀ nu ọ̀bọ jẹ́ kó rí ẹ pé nítorí tí mo bá lọ yí padà sí ẹ kí má ní wọ́n pàrọ̀ ọkọ ọmọ ẹ lọ́wọ́ wọ́n pàrọ̀ ọkọ ọmọ ẹ lọ́wọ́ ìwà wèrè tó ń wù òun ló jẹ́ kọ́kọ́ ẹ change kò jù bẹ́ẹ̀ lọ. Má bínú sí mi. Ìwà tí mo ń wù yìí kò kí n ṣe ẹjọ́ mi náà, má blame me. Mo ti gbọ́ mo dẹ̀ máa change, I will change for good. Believe me, but tábà ti ní ìṣù báyìí jọ́ nítorí tó náà má sọ pé o máa fi mí sílẹ̀. Bó bá ṣe ń sọ pé òun fi mí sílẹ̀ ló ń gbẹ̀mí mi sókè, ó ń gbé mi sókè jọ́ nítorí tó náà. Ṣíṣẹ́ṣẹ́ ni pé mo lọ́ọ̀vẹ́ ni. Tí ìwọ náà bá ti hùwà tó ní làákàyè ó ti bẹ̀rẹ̀ sí hùwà bí ẹni tó normal. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ò ní jáde àmọ́ tó o bá ti yí padà. Báwo ni? Mo wà okay. Kí ló ṣẹlẹ̀? Ó kàn glow sí ni lójoojúmọ́. Ojú ẹ̀ wà dán. Ẹ ṣé. Ṣé bó níwà tí àríyọ̀ lẹ́jọ́ ń bọ̀ bí? Ẹ má má dá yín lóhùn. Ìgbà tí mò ń bọ̀ mo ti pè pé mo ti ń lọ sọ́dọ̀ àǹtí o. Ó dẹ̀ lóun fẹ́ dáná fọ́kọ òun. Nǹkan tó dẹ̀ bá èmi lèmi ń kánjú wá bọ̀ wá ṣe báyìí. Tó ni mo yẹ fílẹ̀ pé ẹ̀wọ̀ ẹ máa rí later. Ṣé ó yọ owó ni?
ṣọ́rọ̀ owó ni. àǹtí Àyìnkẹ́ ó ju owó lọ nǹkan kọ́kọ́ máa ń dùn mí nínú ọ̀rọ̀ àwọn ọkùnrin ni ọkùnrin ò lọ́rùn o. kí ló rí. ọkùnrin ò lọ́rùn tẹ́jọ́ bá ń lọ báyìí kọ́rọ́ ọkùnrin kọ́kọ́ pa ọkùnrin náà pín àwọn báyìí kọ́ fi jùlọ lẹ̀ kó máa lọ because mi ò kàn lè imagine ṣá kí obìnrin kó dẹ̀ fine báyìí bẹ́ẹ̀ ṣe fine yìí àti kó dúró bẹ́ẹ̀ ṣe dúró yìí tẹ̀dàbọ̀ dá 16 kọ́ wa lọ máa gbá àwọn ọmọ ìyá kan ra pàtì kan nídìí ńlá kan kọ́ wa máa gbé wọn káàkiri in fact ó really ó bà mí lọ́kàn jẹ́ gidi gan. dúró gbogbo nǹkan tó ń sọ yìí kò sí ìtò tí ì yé mi bẹ́ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ṣàlàyé fún mi. ok mo rọ́kọ yín ni. o rọ́kọ mi ṣé o lọ síbi iṣẹ́ ẹ̀. bá tiẹ̀ jẹ́ ilé iṣẹ́ wọn ni mo ti bá wọn ṣe bí màá gun kí ọ́fíìsì wọn ni kí n lọ kí wọn àmọ́ bí tí mo ti rí wọn yìí mo pàdé wọn bì kan ni. ibo ni ibẹ̀ ò dé sọ fún mi. àti Àyìnkẹ́. sọ. ẹ wò mo rí wọn ni o ẹ wò ilé kúkú túfọ̀ fún yín àpàdé ni mo dẹ̀ ṣe rí wọn mo rí wọn pẹ̀lú obìnrin òrùpa bọ̀dá Àyìndé kọ́ rèé ọkọ àti Àyìnkẹ́ àwọn náà ni bá ń gbé kí n kí wọn kọ́ ni bọ̀dá Àyìndé bọ́yẹ dá mi lóhùn ni how are you mo ní I'm fine mo ní bọ̀dá Àyìndé mo tún lọ mo ní àǹtí ń kọ́ ìyàwó yín ń kọ́ ọ ní shh I say go mo sọ pé thank you sir goodbye yìí o pé ó yẹ kí n ti wá sọ fún yín látà náà wọn kọ pé màá débi lé nìyí kí n jẹ́ kẹ́ mọ̀ pé ọkọ yín onídìí ńlá tí díẹ̀ fòfòfò báyìí òun ló ń fẹjú mọ́ ń ta ẹ má jẹ́ kó gba ọkọ mọ́ yín lọ́wọ́ ẹ má jẹ́ kó lé yín di ẹrù yín àǹtí mo yìí fẹ́ máa rí yín bí. jọ nǹkan tó ń tra láti sọ ni pé o rí ọkọ mi pẹ̀lú obìnrin mi. yín ò kí ń ṣe bàbàrà. mo ti ẹ̀rù bóyá nǹkan kan tó máa já mi láyà àbí tó máa pa mí lẹ́kùn kan ló fẹ́ sọ pẹ̀lú bóyá ń kàrámọ́ ẹ̀ látàárọ̀. wo àbúrò mi kò sí nǹkan kan bẹ̀ jàre àtayédáyé mà nìyẹn ti ń ṣẹlẹ̀ nǹkan tó dá ọ̀wà fẹ́yàn kan wo àbúrò mẹ́nu kúrò ńbẹ̀ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. èmi ti yó. kí ló dé tó wá làágùn lábẹ́ èsì báyìí. oorun àtinúwá ni ó lù. àbí kí n bẹ́ẹ̀ fi season film sí ni. season àǹtí mi ní lè dúró wò tán. ẹ̀wọ̀ ẹ jẹ́ kèmí máa lọ torí mo sì ní mo fẹ́ dé. ọ̀dà jẹ́ ẹ̀sìn ẹ̀ gbà náà. jẹ́ ẹ̀sìn kò sí ọ̀rẹ́ ẹ̀ ṣe àbúrò mi o. ọmọ àrí ẹ̀ bá kó dẹ̀ tún máa pọ̀ wá kí mi o. máa tẹ̀ ẹ̀wọ̀ ẹ má wọrí. Hello baby. What's your name? ọkọ mi how are you? You know what? Let me talk to you later. What's a year now? All right, darling. Ẹ káàsán. Báwo ni? Báwo ni a ti? Ẹ wò ẹ jẹ́ kèmí máa lọ ń tèmi àǹtí Àyìnkẹ́. Ní sùúrù. Ọ̀rọ̀ tí o bá mi sọ lẹ́ẹ̀kan àbí kí n kúkú bí ọkọ mi níbí o. Táyìnkẹ́ ṣe bí mo sọ fún yín pé mi ò lè dúró owó season film tán gbà tẹ́ fẹ́ play ẹ̀ fún mi lè dúró ẹ̀ uncle ẹ tẹ́ kẹ̀kẹ́ ní fun. Okay, ó take care o. Mo gbọ́ tí wà tí ẹni bóyá àbúrò ẹ̀ ní ara àwọn àbúrò ẹ̀ mo gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ kan níta mo gbọ́ tó ń sọ nǹkan tó jọ pé ṣé kò béèrè kí nìyẹn lọ́wọ́ ọkọ ẹ̀ kí ni nǹkan tó fẹ́ béèrè àmì ẹ̀ ṣe ò lè sọ fún mi. tani ẹni tó wà ń tàn sínsìn are you alright. Okay, ṣé àbúrò mi tó ṣe lọ ń sìn? No, kò èmi àti ẹ̀ wá sọ anything now a kàn ń dàpàrà láàrin ara wa ni kò sí nǹkan kan. mo ní kí ni nǹkan náà tó ń sọ pé ọkọ ẹ ti wà ń bí ṣe kó kúkú béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mi ń bí ẹ nìyẹn. a ní mo kàn ń bá fi ọ̀rọ̀ yẹn dàpàrà ni kò ń ṣe pé mo mìn yẹn kò ń ṣe kò sọ̀rọ̀ gidi kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Àyìnkẹ́, are you okay? I'm fine. Are you sure? Mo wà okay kò sí nǹkan kan.
Oúnjẹ ti rẹ́dì ṣe ilẹ̀ sáàbẹ̀ sórí tẹ́kù. Tí mo bá ṣanra tán ni mo máa lè jẹun. Iṣẹ́ lọ owó ò lọ o iṣẹ́ nìkan ló lọ owó ò lọ o. Ẹ wò báyìí ọ̀rọ̀ kan tiẹ̀ wà tí mo fẹ́ rí yín fún jàre. Àní nǹkan tí ń sọ fún yín ni pé àwọn tèmi ń bá ṣiṣẹ́ ojú re ni wọ́n fi ń wò mí wọn fọwọ́ re mú mi. Ọ̀rọ̀ tí ń sọ ni pé owó tó yẹ kán mọ fún mi wọn mọ fún mi. Wọ́n ń sanwó sí àmọ́ kó tó nǹkan ẹ̀ mọ̀ kéèyàn fojú re máa wòyàn ṣé béèyàn ti fojú re wòyàn ó yẹ kán fọwọ́ re náà mú yàn. Ọ̀rọ̀ mi ẹ wo ojú lásán ṣe gbọ́ ọmọ lọ́wọ́ èkùrọ́ ní ìsọ fún yín o bí ẹ̀yọ́nú tí wọ́n fi ṣàánú yàn. Ẹ wo bá mi àwọn tí ń sọ yìí tẹ́ bá wọn bí Ọlọ́run ṣe kẹ́ wọn tó tí wọ́n bá ṣàánú mi tí n bá wọlé yín kí n kú. Yín wo ni o tàṣẹ̀ sí foundation láti ilẹ̀ tí ẹ wọ́n fi símẹ́ǹtì àti búlọ̀kù kọ́lé fún yín láì sílé alámọ̀. Àwọn bíríkìlà ní ìwà kọ o. Nǹkan tí ń sọ ìyá ọ̀gá mi yóò lè díẹ̀ o èmi orúkọ ìyá ọ̀gá mi èmi ò rò pé mo lè mọ̀ o. Bóyá kẹ́ni ká máa ń wá mi olórúkọ ìyá ọ̀gá ọ̀fẹ́ lè díẹ̀ nígbà tí ìjẹ́ pé bóyá mo fẹ́ ṣe birthday cake fún wọn. Orí sàárè mọ bọ́ ní kí n wẹ̀ láàrin ọjà yín wẹ̀ tó bá ti jẹ́ yín ò ní yín ṣe bá ṣe tí bá ti wálé báyìí ẹ̀yin wà gba ọ̀sẹ̀ o yín wẹ̀ kò bá jórí sàárè kò bá jórí òkú gangan. Dákun ẹ ṣàánú mi káwọn náà lè síjú àánú wò mí tó bá ti síjú àánú wò mí báyìí ó ti tán ìṣòro tí yín náà ti tán. Ẹ ṣe sà ẹ ṣeun bàbá Mutu ẹ ṣeun gan ẹ ṣe sà. À ń tà ń wénu kí ló dé ọlọ́mọdé olúwẹ̀ ó ṣiṣẹ́ kù kó ló ẹ mọ̀ kù sẹ́yìn òde ọlọ́mọdé olúwẹ̀ kó sórí ajé òde ajé òde ajé òde. So we'll do that. But you won't mind worrying, sir. Just get on with some other stuff to ban it latishe. Or I me at any so Tabashiton will get back to you, okay? Go, my boy. Àǹtí, kásán báwo ni? Ẹ kásán, ọmọbìnrin tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín yẹn, ó ti tẹ̀lé ọ̀gá wọ ọ́fíìsì. Ó ti tẹ̀lé wọn wọ ọ́fíìsì, èmi náà bí ọ̀rọ̀ mítìn la fẹ́ sọ ni àfi bọ́ọ̀gà ṣe sọ pé kémi padà. Mo kú! Jọ níbo ló wà gangan? A wà lọ́fíìsì báyìí. Gbọ́ mo ti dé tán, mo ti ń bọ̀ tí. Wọ́n wà. Mọ́tò wo ni kí n gbé náà méjèèjì? Àwọn kí mọ́tò yìí dà. Ọ̀dọ̀ inú ilé náà ni gbogbo kí mọ́tò wà. Lọ́wọ́ kí ẹlẹ́dàá yìí wá fún mi kó wá gbé mi jáde. Ẹ̀yin àtọ̀gá náà lẹ mọ ibi tí ẹ̀ ń kó kìsì èmi ò mọ ibi tí ẹ̀ ń kó kìsì. Oh my God! Lókè lọ gé ìtẹ̀ wọ́n wá gbé mi jáde káwọn pé mi ò lè wọ mọ́tò torí ọlọ́wọ́ dẹ̀ help me. This is my life, please. Ẹ wò ẹ kàn sọ̀rọ̀ láìfù yín ni ẹ rántí rẹ́kọ̀dù tèmi náà. Èmi ò mọ mọ́tò wa àti pé ṣé bí sẹ́yìn gateman lẹ gbà mí fún sẹ́yìn driver ni. Èmi wa mọ́tò lọ́sàn-án o. Òkè tó bá tẹ̀lé wa mọ́tò wá tẹ̀ ṣe try lẹ́yìn wá gbé mi jáde ni wá ṣe try lẹ́yìn a lè kú òde jọ nítorí tọ́lú. Ẹ wo èmi wa mọ́tò wa lọ́sàn-án o ẹ bá tẹ̀ tún jẹ́ mọ́tò tí ò ní jẹ́ àní àgbọ̀ èmi wa mọ́tò jẹ́ lọ́sàn-án gateman lè gbà mí fún èmi wa mọ́tò káàkiri. Olórí burúkú ni ẹ o tí o lè ṣe kí o lè ṣe ẹkùn yìí fún mi olórí burúkú ni ẹ o olórí burúkú ni ẹ àpò wa má lọ̀rọ̀ ẹ ìwọ ẹjí ọtí orí bó ṣe rí.
olórí burúkú nǹkan tó dín bá fẹ́ nìjẹ́ ìròfin mọ́tò wa kọ́ ló dín bá fẹ́ mi náà tèmi náà fi mọ́tò wa ni ẹ lórí burúkú ni wọ́n ṣé mo ní kẹ́ mọ́ mọ́tò wa ni ẹ wá ń kanra mímí pé kíní ṣé èmi ò mọ̀ ṣe túnṣọ̀m ìmọ̀ sí géètì ń tún mọ̀ wá mọ́tò ni irọ́. Kí ni nǹkan tó ṣe é sìn? Ẹ dá mi náà jàre, mo ń kọjú jàre. Ṣé mo pé wọ́n chance ní iṣẹ́ mo bẹ́ẹ̀? Wọ́n ṣàtìbí fún mọ̀dámù. Olórí burúkú ni yìí o, ṣé mo ká? Kí la gbé kílẹ̀? Ẹ kọ́jú kúrò. Ẹwà ẹni sùúrù dání. Ẹni sùúrù. Ọ̀gá yín kọ́. Wọ́n ti close, wọ́n ti lọ. Mo ní mánéjà kọ́ ẹṣẹ́ máa ń ṣiṣẹ́ máa sọ pé ìmọ̀ mi ni. Kí ni máa parọ́ fún yẹn ní wọ́n sí lọ́fíìsì mọ́? Ẹ sọ pé wọ́n sí lọ́fíìsì. Wọ́n sí lọ́fíìsì. Abẹ́ ń tọ́ mi ni. Kò sí ọ̀kan lọ́fíìsì. Mo ti gbọ́. Ẹ má bàa rẹ̀. Ẹ sọ pẹ̀lẹ́ o, Alomoko. Ẹ sọ pẹ̀lẹ́ o, Alomoko. Mama sọ̀rọ̀ rẹ̀ di rúùtù abọ́kọ̀kú. Rọra o, rọra o, ṣe jẹ́jẹ́. Ẹ sọ pẹ̀lẹ́ o, Alomoko. Ẹ kúrin sá, ẹ pẹ̀lẹ́ sá. Àríyọ̀. Àríyọ̀. Ìyàwó mi dà. Sẹ́rí ìgbà tí wọ́n fẹ́ jáde wọ́n kàn rọ́ọ̀sì jáde gan ni wọ́n tiẹ̀ sọ nǹkan kan fèmí gan wọ́n gbéra ní àyè bí ajá 3 òun ni mo ṣe ń kí yín lẹ́ẹ̀kan pé kí n lè ṣàlàyé fún yín ìgbà tẹ́yìn náà tún wá wọlé mò ń kí yín ẹ̀ dáhùn ẹ̀yin náà tún wọlé bí ajá 7 ẹ má bínú sà mo á wò pé 3 + 7 ó jẹ́ 10 kó má jẹ́ pé ajá 10 ajá ti sáré owó ti jóná ní sà. Ṣé o gbádùn? Ṣé kò ń ṣe pé o ní problem? What am I asking you? Kí ló ń sọ? Where is my wife?
àwọn nepa wọn mú wife àwọn water corporation náà sì mú wíẹ̀rì sí wa kò sí. Shut your mouth. Nǹkan tí mò ń bi ẹ́ ni pé ìyàwó mi dà ni mò ń bi ẹ́. Ìmọ̀ pé nǹkan tẹ̀ ń sọnù. Òun náà ni mo ṣàlàyé wọn dágbére fún mi wọ́n kàn sáré jáde ni. Ibo ló lóun lọ kò sọ̀rọ̀. Wọ́n sọ fún mi sà ẹ má bínú sà ìgbà tí èmi ṣe mọ̀lẹ́bí wọn lè dágbére fún mi sà. Ẹ sọ pẹ̀lẹ́ o Alomoko màmá sọra rẹ̀ di rúùtù abọ́kọ̀kú rọra o rọra o ṣe jẹ́jẹ́. Sorry, ẹ kúlé. Ọkọ mi wọ́n ni mò ń kí. Má bínú sí mi. Ó yẹ kí n ti sóúnjẹ sílẹ̀ fún ẹ. Àmọ́ wọ́n pè mí ní ìpèjà àyàkọ́ mi. Nǹkan tó yẹ kí n sáré lọ nìyẹn. Àwọn ọlọ́pẹ́ ní péjì ẹ̀. Àwọn olóògbé péjì àti ẹ̀mẹ́lẹ́lẹ́ ló ṣì. Orúkọ ní òpè. Wọ́n láwọn olóbìnrin pẹ̀lú ẹ̀ lọ́fíìsì. Nǹkan tí mo ṣe ní kí n wá sọ́fíìsì yẹn kí n fi confirm. Orúkọ ní òpè. Èmi mo dénúlé mú òbó ń jẹ lórí dining. Olóògbé ẹ pé ìjayà ń tó rọ́ọ̀rí mi pẹ̀lú obìnrin. Àbí kí ló sọ́ọ̀sì? Mo ṣe gbá sí pé Alomoko ni ẹ. Òjò owó òsì ni ẹ. Obìnrin tó bá dẹ̀ ti ń jowú jù irú wọn ikú ló máa ń gbẹ̀yìn irú wọn. Alágẹmọgán ó dúró jẹ́jẹ́ ìgbọ̀ ikú pa. Àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ń jọrọ ẹ̀ mọ́lẹ̀ gbà ní gbogbo ìgbà. Sórí kò gbà tó bá sórí tí máa gbé gbà fún ẹ. Kí ni nǹkan tó ṣe é lójú? Kí ló ṣe é lójú? Ṣòro nǹkan tó ṣe mí lójú ẹ̀ má yẹ ká lọ síbẹ̀ yẹn rárá má wọrí. Mo ní kí ló ṣe é lójú? Bí mo ṣe ń bọ̀ mo wá rí ọkọ̀ tó jọ ẹ. All this kind way wey we dey wait for corner you don tire me ó ti sú mi jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe ká sójú abẹ́ ń kò. Ṣé kéèyàn máa múra bí àwọn olùgbà ní ọ́fíìsì yìí wọ́n fún mi ṣe ọ́fíìsì mà. Má bínú káàntì mi kàn fi travel ni. tó bá ti travel a máa ra ilé ìmọ̀ wá sọ́dọ̀ ẹ̀. Gbogbo ilé pákéjì ti sú èmi àti ẹ̀ láti ọ̀tọ̀ ní burúkú. Mo ti kú. Kí ló ṣẹlẹ̀? Irú aṣọ ọkọ mi lọkọ yìí wọ̀. Ó ti gba tí mo súnmọ́ yìí mo tó mọ̀ pé ẹ dọ́rí ọkọ tèmi ò dọ́rí. Ṣé o tí wọ́n kọ́ ayé yín ò ní ìjà èmi lèmi jọ. Ṣé mo jọ ọkọ yín? Ló dáadáa. Kí ni ìtumọ̀ gbogbo ilé? Ẹni ẹ ló gbé lójú báyìí. Olómọ mi lójú báyìí wọ́n rojú mi. Bójú ìyàwó orí bójú ìyàwó ẹ̀ ṣe rí ìyá máa jẹ mi ò bóbó yẹn bẹ̀rẹ̀ lọ mi pa. Ó ti nà mí jù. Ó lò ṣí ni. Irin ló jẹ kó jàn mọ́ ẹ. Torórí ẹ ti dàrú. Ó jowú títí ò dá mi mọ̀, ò dá dúró mi mọ̀, ò mọ̀ kankan mọ́ tó fi lọ sọmọ́ kọlọ́kọ tó fi gbé gbàjú fún ẹ. Ó lẹ́fẹ̀ẹ́ tí mo ní sí ẹni má bínú sí. Ta nífẹ̀ẹ́ òṣì? Ok, mo máa bọ́ọ̀sì bọ́ọ̀bù sẹ́nsìn. Sórí, tí ilé ọ̀la bá máa fi gbọ́n, ó dá mi lójú pé èmi àti ẹ̀kọ́ lájọ́ máa wà nílé. Má ṣe yẹn, ṣé ń torí tó lọ́wọ́? Ọkọ mi kò. Yé! Ó ti pa mí o, ó ti pa mí. Ó ti kú. Ó ti sún mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Ẹ lè believe pé ọkọ mi ò stop o. Kò stop láti máa yànlè tó ń yàn yìí o. Mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Nǹkan tí mò ń fetí ara mi gbọ́. Ó ju ọjọ́ orí mi lọ. Kátẹ̀ ní mi ò fojú ara mi rí. Àǹtí Àyìnkẹ́ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé mo ní ìgbóná ara. Mo ní ìgbóná ara mi ò fi ọkọ mi báyàn kankan ṣeré. Ṣé tèmi ò ti wá bá mi báyẹn ọmọ kékeré ara mi? Ọlọ́run ẹ dúró náà
kí làwọn ọkùnrin fẹ́ sọra wọn dà sí wa lọ́rùn báyìí àbí kí ni nǹkan tó tún fẹ́ gan-an kí ló dé tó wá jẹ́ wípé gbogbo àwọn ọkùnrin náà yà láì nítẹ́lọ́rùn àbí báwo lèèyàn ṣe máa nírú ẹ̀ níyàwó tó máa tún máa yan àlè níta kí ló tún fẹ́ àánú ẹ̀ ṣe mí o àríyọ̀ àánú ẹ̀ ṣe mí tèmi ṣọlọ́n nítorí pé kò ń ṣèní kò ń ṣàná ló ti máa ń sunkún báyìí sí mi lọ́rùn nípa ọkọ ẹ̀ ṣó fẹ́ pa ẹ̀ nítorí ọlọ́run. wọ́n àbúrò máa ṣó fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀. mo fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ náà ló jẹ́ kí n wá sọ́dọ̀ mi. ṣó fẹ́ kí n bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ gidi. bẹ́ẹ̀ ni mà. ṣó mọ̀ yí pé kò ń ṣèní kò ń ṣàná ló ti máa ń fẹjọ́ mọ́fíìsì mi gbogbo gbà tó bá dé ti ń pè mí lórí aago tó ń sunkún òun làánú ẹ̀ máa ń ṣe mí ìdí nìyẹn tí mo ṣe ní kó wá síbí báyìí lénìí ipò ọ̀rọ̀ yìí kò ń ṣòro orí fóònù ká lè wá solution sí. ṣé o mọ̀ pé ọ̀rẹ́ mi ni mo fi ìyẹn ọkọ ẹ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àmọ́ mi ò wá ní fìyẹn ṣe nítorí pé obìnrin lèmi náà tó bá jẹ́ pé àbúrò mi gangan ló jẹ́ ìṣá ni máa wẹ̀ nírò kíyà máa jẹ́ báyìí nílé ọkọ ẹ̀ ṣórí kò síbi tí ṣe ò sí o kò síbi tí ṣe ò sí gbogbo àwọn ọkùnrin pátápátá nǹkan náà ni wọ́n tó bá ti wá di pé ọkùnrin wà tó níyàwó sílé tó ti wá yan àlè níta tó ń bá ìyàwó ẹ̀ nínú jẹ́ lójoojúmọ́ the best thing fún ìyàwó yẹn tí òfin ní hypertension tí òfin ní blood pressure tí òfin ní frustration tí òfin ní kúkú òjijì òun ni pé kóun náà máa yan àlè síta. àlè I reject it ọlọ́run ní jẹ́ èmi ò ní yàn àlè o ẹ mọ̀ pé mo love ọkọ mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fọkọ mi ẹ̀rí ọkọ màmá jẹ́ mi o mi ì lè ṣe. nígbà tẹ́tẹ́ ni kí n máa yàn àlè ẹ mọ̀ pé mi ò kí ń lọ sẹ́niwẹ̀ ilé náà ni mo máa jókòó sí ṣé mo máa wọ́kùnrin lọ sí bus stop ni a married woman for that matter no I can't do it. òyìnbó ló ṣe é sọ ṣó nígbà tí wọ́n bá gbé olódì ẹ̀ dé etí kòtò báyìí kó tó mọ̀ fún ma wá solution sọ́rọ̀ ààrẹ ni ṣé o mọ̀ yí pé frustration ó lè ní èèyàn dé kòtò ni àbí wọ́n mọ̀ yí pé gbogbo nǹkan báyà máa ń pààyàn ni ó ní láti ṣe ni o nǹkan tó lè fi nísìnyí tó lè fi nífọ̀kànbalẹ̀ ni ṣó ti yẹ tó bá ti rí ọkùnrin kan tó múlò wọn náà dùn níta gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe yẹn kò ní nítumọ̀ sí ẹ mọ́ ò ní nílò wàá máa ṣayé ẹ níta. àǹtí ṣọ́kọ mi ò ní mọ̀ ṣá. o ṣe máa mọ̀ nígbà tó kì í ṣọmọ àná ṣé tó bá jáde ní ìsìn tó lọ fọkùnrin níta ṣé o máa délé lọ explain fọkọ ẹ kó lè mọ ayé ń ṣe wé ẹ ṣó ti yẹ nípa pé òde wa mọ nǹkan kan pé o mọ ẹni tó lè lọ bá àbí o mọ ọkùnrin kankan ìwọ fìyẹ sílẹ̀ ìwọ fìgbẹ́lẹ̀ fàgbépọ̀ èmi máa mú ẹ lọ síbi kan. ẹ sọ pẹ̀lẹ́ o Alomoko. Ọlọ́run ọmọ ẹlẹ́dẹ̀ gbé wá yìí màmá ẹ̀ mọ̀ pẹ́tẹ́ ṣe fún mi lálẹ́ yìí o tẹ́sítì bí gangan lélẹ́yìí ó ti wà lọ pupa ọmọ má kẹyẹ àwọn ànábì kan ló dáhùn ẹṣẹ ti dáhùn ladies first. Mama eléyìí máa fowó bẹ eléyìí jẹ àti ní nǹkan tí mo ní máa fowó máa fi bá tiẹ̀ jẹ ó ṣe wà yẹn. o lè fowó bá tiẹ̀ jẹ o máa fowó tún ṣe ni. Mama ẹ má bínú mo ṣe mistake ni máa fowó tún ṣe alẹ́ mo ti dà mí lórí sẹ́. ní sùúrù má jẹ́ kórìí ẹ ti dàrú jìnnà sórílẹ̀ ayé àfi sùúrù àfi kọ́lọ̀ kó máa ṣàánú yìí torí oríṣiríṣi nǹkan ló kàn ń ṣẹlẹ̀ káàkiri àwọn ń sunkún pórí òun kéré àjànùkú ń sunkún pórí tòun ti tóbi jù ẹni lórí òní fìlà everybody kàn ṣáà ń lọ wọn kàn ṣáà ń bọ̀ àárín nǹkan tá a fẹ́ a kàn ṣáà ń manage ara wa sórí bó ṣe jókòó tójú ẹ̀ ṣe tutù tó fine ìyàwó lé ni o legal wife ni ọkọ ẹ̀ dẹ̀ ní kinní kan burúkú owó náà ń pè ó lówó gidi tó fi ń tọ́jú ẹ̀ gidi gan ni tó jẹ́ pé kò sí nǹkan tó fẹ́ tí ò ní ṣe fún
àmọ́ ibi tó wá kù sí ni pé kò rí ìdùnnú látọ̀dọ̀ ọkọ ẹ̀ bọ́kọ ẹ̀ ṣe lówó tó ń fowó tọ́jú ẹ̀ tó kò rí ìdùnnú látọ̀dọ̀ ẹ̀. ìdùnnú yẹn ni mo wá fẹ́ kọ́ máa bá mi fún. mama. sísá mi ẹ ṣẹ́gun mo really appreciate yín gẹ́gẹ́ bí sísá mi ṣe sọ yẹn kò kí n ṣe pé bóyá mi ò rówó náà ó ṣe wípé ọkọ mi ò tọ́jú mi o àmọ́ ìdùnnú tí ẹ̀gbọ́n mi sọ yẹn gangan ni mo ní látọ̀dọ̀ ẹ̀ anytime tí n bá ní ìdẹ̀kùn máa wà pẹ̀lú mi kí n máa rí ìdùnnú ẹ̀ kí n máa rójú rere eléta dẹ̀ ń sọ yìí náà yẹn náà ṣe kókó. mama àwọn yóò gbéṣẹ́ lájáde. iṣẹ́ yẹn nìyẹn. ọwọ́ fọ́jì lọ́wọ́ ẹ̀ mama. àwọn òyìnbó lè gbé. ó ju abolólókè mi. àmọ́ yẹ kẹ́ mọ̀ yín kọ́ fún ara mi gan ni ṣúgà má ti tu sínú kíní tí ẹ máa gbé wò. alẹ́ mi ti ròyìn ẹ fún pé sẹ́ẹ̀ mo ní kó fọkàn rẹ̀ balẹ̀ mo ní ọmọ kan sugar boy ló ń jẹ sórí sugar yẹn mo fẹ́ kó bá mi fi sí i láìpẹ́. màmá tí yóò ní bàjẹ́ ẹ sọ fún pé mi gbogbo ni ṣúgà tí bá ti tọ́ ṣúgà sí ni báyìí ọmọ máa kó mi jẹ ni wàláì gbóò ní dunu yẹn gbàgbé mi gbọ́ngàn ní dunu. make up of fleek gẹ́gẹ́. ẹ ti ń connect ara yín. màmá eléyìí connection ànífọ́. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ àmọ́ ó ti sún mi kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe. ṣé ó possible kí n gbọ́ ọkọ mi yára tí mo dé fojú ara mi méjèèjì rí báyìí tètè believe pé inú mi máa dùn ọkọ mi ò lè balẹ̀. ládùn ó lè má yẹ̀wò dáadáa. kò sí èlé yẹ̀ bó I'm very very sure ó máa yé kẹ́mi ó yé ẹ̀ náà. ọ̀rẹ́ mi lóòótọ́ ló yé mi ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ sùúrù ló máa ṣe òkèlè gbígbẹ àti tó tóbi kò sí tí ò fẹ́ sùúrù náà ló máa ṣe. ti ẹ̀gbọ́n náà kí ni problem ẹ̀ náà bẹ́ẹ̀ kí ni problem ẹ̀ o dẹ̀ ń sọ oní kò lè yé mi kí ni kò yé mi bẹ́ẹ̀ kò sí tí ò mọ̀ nínú yín pé footballer lọkọ mi yes ṣé tí mo fojú ara mi rí ni àbí tèmi fún ara mi ń gbọ́ sétí ni ṣé mo kú ni bó jẹ́ ìsan kankan fún ẹ o nǹkan tájà ń rí tájà fi ń gbó kò tó ìtàgùn tó fi ń ṣèrànwọ́ kí ni problem ẹ. ká gbára lẹ̀ náà. ládùn ó ní láti bínú má jẹ́ ká máa gba ọ̀rọ̀ yìí béèyàn tó gbàgbọ́ ọtí náà nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé kò sí kankan ní tó lè change mind mi. torá lè tí mo ní mo fẹ́ yàn ní nǹkan tí mo máa yàn náà ni in fact wọ́n máa tó mẹ́rin pàápàá bẹ́ẹ̀ ni. ṣòdẹ̀ rí tọwọ́ ọmọ là ń gbà kò séèyàn tó lè gbà tinú ọmọ. ẹ náà. It's a good feeling. Ṣe rí pé inú dúdú ló máa ń wọlé yẹn wá. Ìgbà tí ẹ ń ṣiṣẹ́ bó ṣe jẹ́ kẹ́ ẹ ṣe rí pé inú èmi náà dùn mò ń rẹ́rìn gbogbo wa jọ ń rẹ́rìn. So I would advise that we continue this way. Tẹ́ bá ń ṣe báyìí náà, inú èmi náà máa dùn láti máa motivate yín bóyá pẹ̀lú gift or any other thing. So I am glad and I hope that we'll continue working this way. This is a good one. I'm so happy. I'm happy. Thank you so much, guys. Thank you so much. I really appreciate it. olórí kúkú ara ẹ̀ bó ṣe rò ní ọ̀gbọ́n tó báyìí. bọ́kọ̀bọ́kọ̀ ọkọ mi wọ́n bọ̀ bó ṣe rí ẹ náà ni mo ṣe mọ̀ ẹ́ ọkọ mi ò fẹ́yàn dúdú tọkọ mi bàtẹ̀ máa fẹ́yàn kò lè fẹ́ wọ́n jẹ́ kí n sọ fún ẹ tó bá rí mi lójú rẹ̀ ní kiri burúkú yìí ni. Sori ẹ níta sori ẹ níta tí mo ṣe ní problem. wọ́n mi ò lè jẹ́ kí ni mi ò lè kọ́kọ́ náà ẹ bàtà ọkọ mi ò lè jẹ́ iṣẹ́ náà wọ́n àná tẹ̀lé àwọn tẹ̀ máa ń ṣé ìwọ ń fẹ́ ọ̀gá? no jẹ́wọ́ fún mi ṣé òun fẹ́ ọ̀gá? èmi fẹ́ ọ̀gá ó ti yé mi mo mọ̀ pé olórí burúkú kan ló máa ṣe iṣẹ́ yẹn but àṣírí èèyàn yẹn máa tú tó bá dẹ̀ tuntun báyìí èèyàn yẹn máa ṣe lẹ́yìn àmì ọ́fíìsì. bọ́ sísá yín tí ẹ̀yin ò bá fọ́gà màdámù ní fọ́mọ yín bẹ́ẹ̀ yẹn àwọn méjì ṣàlóbìnrin tó rí lọ́fíìsì níbà. àbí o. tó bá jẹ́ pé ẹ̀yin máa ń ṣerú ẹ̀ èmi ò lè ṣerú ẹ̀ torí pé wọ́n bí mi nílé rẹ̀ wọ́n dẹ̀ kọ́ mi dáadáa mo dẹ̀ gba ẹ̀kọ́. sẹ́yìn fọ́gà ni. Enough is enough! I am tired! Kúrò nílé mi. Ṣé ti bá? Ṣọ́nà ló fi fẹ́yàwó ni. Mo ní mi ò ṣe mọ́, ọ̀nà ni. Ẹbí ẹ̀ ṣubú ló bẹ̀. Ṣorí. Ọmọ tó bá ti gé yẹn tẹ̀lé yìí, ó ṣòro kọ. Mo ní mi ò ṣe mọ́, ṣọ́nà ló fi fẹ́yàwó ni. Àwa wí tó, ó wá sí ọ́fíìsì mi. Ọ́fíìsì mi.
wá disgrace mi ó yẹ̀yẹ́ mi lójú àwọn staff ọlọ́run á disgrace mi ọlọ́run á jẹ̀jẹ́. wọ́n ti pé fún mi tó lọ́ bá disgrace mo máa affect ẹ. torí pé olóṣì ni ẹ ojú ló máa affect mi sórí pé wẹ́ẹ̀ ni ẹ. ó fi òtí bínú ó dẹjọ́ torí tọ́lọ́ give me the last chance please. ọmọ kan tó bá fún mi wọn force mi fẹ́ fún ara mi ni mo rí ẹ tí mo sọ pé mo máa fẹ́ mi ò mọ̀ pé ó yá wèrè. tó bá dojú sí mi ayé òní báyìí. mi ò mọ̀ pé wèrè ni ẹ o ojú máa tì ẹ́ ojú máa tì ẹ́ ó máa lọ ní get the hell out of my life go. ọkọ mi bá bínú jọ́ torí tọ́lọ́ ó dẹ̀ dárí jí mi jọ fún mi last chance jọ́ torí tọ́lọ́. Àyìnkẹ́. Yes, sir. Kí ni tó máa fọ́tò lé? Picture mi, you like it. Mo ṣe ya selfie kan tán ni mo wà ní profile máa post ẹ̀ sórí Instagram. Okay. How many times ló fẹ́ kí n sọ fún ẹ pé mi ò fẹ́ kó máa post anything sórí Instagram? Èmi ló ní mo fẹ́ fẹ́ nu yìí sọ fún ẹ. Tó ní àti àtijọ́ sọ àti ìyànjú ẹ̀ mi. Gbogbo àwọn ọ̀rẹ́ mi wà lórí Instagram torí èmi náà ṣe wà ń bẹ̀. Àwọn ọ̀rẹ́ yẹn dẹ̀ wà important ju ọkọ tó fẹ́ sínú ilé tó ń bá ìsọ̀rọ̀ lọ. Àbí? Àwọn ọmọ ẹ̀gbọ́n tó wà ní school ẹ̀mí lòdì orí wọn kọ́ ya fọ́tò kọ́ máa gbé sórí Instagram. Kí ni nǹkan tó ní tó ń tàjọ́ torí ẹ lọ sọ fún mi? Ok, tó bá wà lórí Instagram sọ́dà wà á lè rọ́kùnrin kan tó máa dọ́gbọ́n DM ẹ, àbí? Ó ti yé mi. Eléyìí ló fi ń ṣe bíbí. Ìdó fi ń ṣe Instagram dà. Mo lè lọ. Láti ẹnu ní ìlọ mi fẹ́ rí ẹ lórí Instagram. Ó mọ nǹkan tí máa ṣe fún ẹ. Mo máa delete account ẹ lórí fóònù yìí ni. Ṣé o mọ̀ pé mo mọ password ẹ? Anything tó jọmọ́ Facebook, BB, Instagram, I don't want to see you there again. Nǹkan tí máa ṣe nìyẹn. Ìdí mọ̀ ṣe báyìí náà. Mo ti ní followers púpọ̀ gan-an. Àwọn followers ẹ̀yìn àtọkọ ẹ̀ ìkan ló máa fọwọ́ mú bẹ̀. Ṣé o mọ̀ pé àwọn followers yẹn pọ̀ jù mí lọ? Bọ̀ bóyá wọ́n wà important jù mí lọ, kò ṣàlàyé fún mi. Kò sí wàhálà. Mo jáde láti wọ̀. Ẹ káàsán. Mi báwo ni jàre? Yeah. Later. Okay, sir. Take care of yourself. Báwo ni? Okay. Kí ló ṣe yín? Pérìn kò sí nǹkan kan tó ṣe mí. Mo wà okay dáadáa. And kí ló ṣọkọ yín tán bí ẹgbẹ́ yẹn? Ó ń kánjú lọ síbì kan ni ó dẹ̀ ti late. Ẹ̀ẹ́dẹ̀ ṣe káyà mi jẹun lọ bóyá ń jà ní. Àjàbí ìgbìdá ẹbí àtọ́kọ́ mi ò jà ní. Ọ̀tá ìkẹyìn ni mo wá rí o. Kí ló tún ṣe? Nípa ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ni ẹ jọ̀ọ́ ẹ bá mi pè é. Mo ti rẹ́dì nsìn gbogbo nǹkan tẹ́ni kì í ṣe mo ti rẹ́dì láti ṣe. Ṣé mọ̀ pé ìgbà yẹn mo sọ fún pé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn torí pé mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi ni. Bọ́ǹsì ẹ̀wọ̀ ọkọ mi ti fẹ́ pa mi ó ti fẹ́ yà mí wèrè ó ti fẹ́ frustrate life mi. Ẹ jọ̀ọ́ nítorí tó lọ ẹ jọ̀ọ́. Pẹ̀lẹ́ o ìyàwó Dékúnlé Gold o ti rẹ́dì. Mo ti rẹ́dì. À ń bẹ ẹ sọ òun wá òǹkì òun yórí bọ́rọ̀ bọ̀bọ̀ yẹn gbogbo ìgbà ló máa ń complain nípa ẹ̀ ó ní tóun bá pẹ́ ò ní gbà ó máa send message pé ò ní reply kí ló dé kí ló ṣe é kí ló dé tó ń ṣe yán bí ọkà báyìí. Ẹ̀wọ̀n mo ti rẹ́dì tí ẹ máa mú fún yín kẹ́kẹ́ mi pé wọ́n sí. Mo ti rẹ́dì. Mo ti rẹ́dì. Mo dẹ̀ ń ṣe promo yẹn báyìí mo ti rẹ́dì o. Ẹ bá mi pè é náà. Wo kò sí fóònù lọ́wọ́ mi fóònù mi bàjẹ́ ọkọ mi ti bá ń kó méjèèjì lọ tún ṣe tó bá ti dé lálẹ́ máa tẹ̀. Ṣé ti gbọ́? Mo ti gbọ́. Kò ṣe lọ́mọ. Mo ti gbọ́ kí ni nǹkan tẹ̀yìn sílẹ̀ sí. Ṣé inú ọ̀dùn bó ṣe wà pẹ̀lú mi? Báwo ni inú mi ṣe ń dùn? Inú mi dùn jù torí o kó mi mọ́ra, o bá mi ṣeré, o dé gbogbo kọ́nà ẹ̀. Ìwọ bàbá ẹ̀ burú gan. Ọ̀ bébì, èmi rò pé bóyá mo tẹ́ kanlẹ̀ dé àwọn òbí tó yẹ kí n dé. Ṣé o tún fẹ́ ṣe mí léṣe ni? Kí ló ṣe? Ọtí ó pa mí. Ó kàn jẹ́ wípé mi kì í mix ọtí papọ̀ tí n bá máa mú best. Bèbí máa ń fọ́ láǹdì mi. Ṣé bí ìwọ ló ń dẹnu ní láìpẹ́ yìí pé ìwọ lè mú best mẹ́wàá pọ̀ tó bá mú best wàá gbé báwọn nílò òun ló ti ń fọ́ 40 báyìí. Kò sí wàhálà jẹ́ kó jí dà ṣẹ̀dá jẹ́ ìgbàlọ́ ìmọ̀ rẹ̀.
Baby, ó ti ń sùn ni. Táyì fẹ́ ṣẹ́wọ́ mẹ́ta. Baby. 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 I am seeing things. What is it? Ario, is this you? Yeah, this me. Wow. Omi tuntun ti ru, ẹja tuntun mà tún ti wọnú ẹ̀kẹ́. No. Ìwọ Ario, ó mà ti yí padà. Oh, really? O ṣe gbónára mọ́, o ṣe ìjọ̀gbọ̀n mọ́, o fa wàhálà mọ́, o jowú mọ́. Now I can confidently say this is the woman I fell for and I told, please, will you marry me? And she said, yes, I will. Wait, ṣé nǹkan tó ń try láti sọ fún mi ni pé gbogbo time tèmi pẹ̀lú ẹjọ́ wà yẹn ò love me? No, I'm not saying that. Of course I do. But àlàyé mi ni wípé ṣé o rí gbogbo ìgbà tó máa ń fàjọgbọ̀n yẹn kí n má parọ́. Love ẹ ó ti ń já, rank ẹ ti ń já. But now that everything is changed, ó ti padà sátìbẹ̀rẹ̀. Ó mọ̀ pé tí obìnrin bá ń fún ọkùnrin ní wàhálà jù, ó máa ń sú ọkùnrin. Ìyẹn gan ó lè mú ọkùnrin sá fún obìnrin dandan. But now, all that is gone. You're such a changed person, and then I'm loving you more every day. Ọkọ mi, má bínú sí mi. Mo mọ̀ pé mo ti ṣe sátẹ̀yìn wá. But o ò ní bínú sí mi náà ni. Because mo ṣe realize pé kò kí n ṣe pé kí n máa tẹ̀yẹ káàkiri ló máa jẹ́ kó love me. Or kí n máa check phone or kí n frustrate ẹ̀. No. Nígbà tí mo ti realize àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, mo ti fi ọwọ́ mọ́ mi, mo ti fi kí aṣọ. Yes, you are. I'm glad. That's so thoughtful of you. Well done. Ilé ìgangan ló máa ṣiṣẹ́ yẹn. Ó ti gbé.
ìyá ẹ̀ kí n tún ọmọ yóò ti kú o ṣiṣẹ́ yẹn fún ẹ iṣẹ́ ti dá o. wọ́n dé o. bí àwọn ará ọ́fíìsì ẹ̀. Yeah, WhatsApp message náà. Baby, are you okay? I'm good. What's that? No, okay. Well, this is more like... Get in. Yeah? Get in. Oh, picture tó mọ̀ rí. Okay. Dear? Yes, love. So you might be Okay. the picture. Ṣé wọ́n ni? Àbọ̀ ẹni ẹjọ́ ẹ́? Kò lè jẹ́wọ́. Nígbà tó fẹ́ ṣorí burúkú. Nígbà tí ó ṣe pé ó fẹ́ jẹ́ kán ṣí àpò àgbákò kán dẹ̀ sì díẹ̀ lórí. Kó jẹ́ pé wọ́n nìkan ló máa rú kiri. Is that you? Ó fẹ́ jọ pé mi ni. You are a bad woman. Ìwọ ni ẹ pẹ̀lẹ́kùnrin. Another man. Baby, I can explain. Explain what? Baby, I'm sorry. Tani tó bá tún pé bébí mo lè gbé ìgbàjú fún ẹ tọ́rọ ẹ máa fò kó lórí ẹ mo lè kó ìṣúnú. Kí ni? Baby, fọ́t mi kọ, Àtàyìnkẹ́ ni. Ó dẹ̀ sọ fún wọn pé mi ò ṣe o, Àtàyìnkẹ́ ló sọ mí di gbogbo nǹkan báyìí. Àyìnkẹ́? Àwọn Àtàyìnkẹ́. Àyìnkẹ́? Àtàyìnkẹ́ ni o. Ìgbà tó jẹ́ káyìnkẹ́ bá tiẹ̀ jẹ́. ẹni ẹ̀ yóò yé mi tó kàn ń gbin tó ń giggle all of a sudden kí ló ṣẹlẹ̀ kí ló tó ń rẹ́rìn ṣàlàyé fún mi. Well nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni orí bákanbákan. lọ́nà o. àwọn Yorùbá ní ọ̀rọ̀ tó bá máa di akàn bí ẹja ló ṣe máa gọ́kọ́ rẹ̀ ó mọ̀ pọ̀ rẹ̀ lèmi àti ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò dẹ̀ ẹ́bà rò pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ láàrin wa so ó wá ń rí bákanbákan lójú mi mo ti àwọn tí ìgbà yẹn gan pé ẹ ló máa ń lò fún mi. kí ni nǹkan tó ń rántí gbàgbé yẹn ti dà fẹ́yìn dùgún fi ṣọ̀bẹ really. ọkọ ọ̀jẹ́ kójú máa ti mí bákanbákan ni ó mọ̀ normally ọkùnrin ló máa ń lọ bá obìnrin tó bá fẹ́ fẹ́ but in this situation èmi ni mo wá bẹ́ẹ̀ wá jẹ́ kójú máa tì mí pé. sí ẹgbẹ́ ẹ̀jọ̀. well mo kàn ó pè mi ò ní regret ẹ̀ ṣá. regret? ok tí o fẹ́ kí n fi nǹkan kan dá ẹ lójú pé o ò ní regret ilé. ìbáṣọwọ́ kan sí. ìbáṣọwọ́ kan sí o ò ní regret ẹ̀. Really? Nigga, máa kàn ẹ́ tó máa gbé. Lẹ́jẹ̀ wọ́kẹ́. Murphy, ojú ẹ̀ rè. Ìwọ lélẹ̀ látijọ́ ẹ̀. Kí ló dé tó ń sá fún mi? Kí ni mo ṣe fún ẹ? Àtijọ́ ẹ̀ máa pè ẹ́. Ò ní gbàgbọ́ mi. Ò tiẹ̀ bọ́dà láti béèrè mi, ò wá mi, ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Ó kàn ń sá fún mi ni. Reason tí mi dẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan báyìí rè o. Reason tí mi ṣe fẹ́ ṣe rè àwọn nǹkan báyìí máa ń tì mí lójú torí ọ̀nà tí má tiẹ̀ ṣẹ́ wá sọ fún mi then I will apologize. Ìyẹn ò ṣe big deal náà. Ó ní láti máa sá fún mi the other time tí mo rí ẹ ní eatery kí n bọ́lẹ̀ kí n kẹ́ bẹ́ẹ̀ ó ń sá lọ ni. What did I do wrong? You didn't do anything wrong. Kò dẹ̀ ṣe pé o ṣẹ̀ mí. Mo kàn fi pé tásìkò bá tó láti ṣe nǹkan èèyàn máa ń ṣe ni. You get Yorùbá bọ̀ ó ní ẹyẹ tó ní ìyẹ́ tó kọ̀ tí ó fò. Ó ní nǹkan tó rí ńlẹ̀. Èyí tó dẹ̀ wà lókè náà tí ó kọ̀ tí ó wálẹ̀. Ó ní nǹkan tó rí lókè tó fẹ́ mú mẹ́. Má bínú kí ni ìtumọ̀ yẹn kí ni nǹkan tó rí. Ìtumọ̀ àpamọ́ mi ni pé I don't think it can work between us. That's the truth.
mo ti rò mo ti try láti gbé sọ́tún gbé sósì but it's not working and I don't think it can work so ó better kí n jẹ́ kó mọ̀ ju kí n máa ṣe rọ̀bọ̀ rebe lọ lórí nǹkan tí mo mọ̀ pé kò lè possible. Let's just end it here. We can be friends. Mo ti try so much láti sá fún ẹ bóyá wà á ti understand pé nǹkan tí bọ́bọ́ yìí try láti sọ ni mo gbà tó fà á kẹ́kọ̀ọ́ rí tó gbọ́ ni mo ṣe ni ok kúkú wá kákú mójú ajé kò ní sọ kí n ṣàlàyé fún ẹ báyìí òun dẹ̀ ni mo ti sọ fún ẹ yẹn and that's all. Mofi, please take it easy on me. Kí ni mo ṣe? Kí lè ṣe mí níwájú ẹ? Why tó ṣe fẹ́ sọ wípé ká má ṣe nǹkan tá à ń ṣe? In fact, you know how much I love you. Fine, mo ní fiancé, but gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa, òun kò ti mọ̀, ó dẹ̀ ti bá mi jà lé lórí. Náà sì tó bá sọ wípé òfin mi sílẹ̀, kí ló fún mi láṣọ́ránsì pé fiancé mi máa gbà mí padà? Kí ló fún mi láṣọ́ránsì? Don't do this to me now. Ṣé mo inconvenient in any way ni àbí mo? Ṣe nǹkan tí ò dáa fún mi. Anyway, gbogbo nǹkan láyé ọwọ́ Ọlọ́run ti wà níbẹ̀. So àtòrí kan ṣe kan lọ́lọ́run. O ní láti wà positive pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe ni. Kí ni tó bá wà positive tó padà lọ bá? Of course, ó lè gbẹ́ padà náà. Tí ó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn náà, you move on with life. Everybody moves on. But pé kémi àti ẹ̀ka jọ máa ṣe wọléwọ̀de, no, it is never going to happen again. It is over and that's the end. So ṣé o ti bẹ̀rẹ̀ sí reason tí mo ṣe fẹ́ aláwẹ̀ kó wọnú ilé mi ni ó ti ń harass mi now. Kí ni gbogbo eléyìí náà? Stop ẹ̀ kí ló ṣe ẹ̀? No, kí ló ń kúnlẹ̀ fún sìn? I can't move on without you. Why won't you be able to move on without me? I've told you we can be friends. Pé mi mo lè pè é tó bá l'advice wá fún mi tí mo bá l'advice mo lè fún ẹ but pé kájọ máa ṣe wọléwọ̀de kò lè possible mọ́. Mofi, kí ni yóò easy bó ṣe ń sọ yìí? Èmi àti ẹ àti wọnú ara wa náà ó ti rí mi tán. Èmi àti àlejò rẹ̀ lásán mọ́. Kí ló ń sọ lẹ́nu pé mo rí ẹ tán? Ìwọ ò rí mi tán ni? Ìwọ ò rí mi tán ni? O dẹ̀ sọ bí pé o ṣàti jẹ́ mbẹ̀. Kí ló tún fẹ́ di Mario síbẹ̀? Má sọ̀rọ̀ ẹ di Mario sí. Wo má lie down. Má lie down. Kí ló ń lie down sórí bẹ́ẹ̀dì mi fún sí? Òun ló ti pẹ̀yìn sí mi kò lè ṣẹlẹ̀ o. Ọlọ́run kò lè mi ò lè wọ ẹ níbo. Dídé gbogbo eléyìí ò tempt mi mọ́. Àwọn ọ̀rẹ́ mi dẹ̀ sọ fún mi èmi ni mo bọ̀. Ọ̀rọ̀ big sister tó ń sọ yìí tí ládùn ń sọ. Ó dé ní pọ́pọ́ ló jẹ́ kó mọ̀. Ó dangerous o, rú dáadáa o. Dangerous. Wo mo máa ń tì dáadáa. Mo mọ̀ wọ́n dáadáa. Wọ́n lè ti fọ́kọ ẹ̀ rí rọra máa gbọ́ nǹkan tó bá ń advice yẹn. Má yẹ kó lọ tì ẹ́ wọgbó. Má yẹ kó lọ tì ẹ́ wọgbó kì í ṣe ọmọ kékeré mọ́ ṣí ọpọlọ ẹ kó ṣí sílẹ̀. But me understand nǹkan tẹ́yin girls ń bá mi sọ náà. Fine, true ọkọ mi ni mo ṣe mọ àǹtí Àyìnkẹ́ yìí. But I'm very very sure pé ọkọ mi ò lè ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn kó tẹ̀lé ever ṣe because tọkọ mi bá ṣe ọkọ mi máa ti pè mí ó máa ti sọ fún mi. And àǹtí Àyìnkẹ́ tá ń sọ̀rọ̀ yìí àǹtí Àyìnkẹ́ ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ tó don't like me gan wọ́n dẹ̀ máa advise mi. So ẹ jọ́ nítorí tọ́lọ́ pé àǹtí Àyìnkẹ́ máa bọ́kọ mi ṣe nǹkan kan yẹn ẹ má sọ mọ́ ẹ jọ. Jọ sọ fún mi àti tó ń sọ̀rọ̀ ṣé àmọ́ wọn ni ṣé mi náà mọ̀ wọn ni godmother bóyá jẹ́ godmother náà lọ́ọ́ jẹ́ godmother tèmi àti pé slow poison ni wọ́n máa ń ṣe ṣuṣuṣuṣuṣu ni mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n dénúdénú sórí wọ́n lè ti fi ọkọ ẹ̀ rí bóyá ńgbà tí wọ́n sì máa rí o fine wọ́n lè ti fẹ́ rí àrùn dèmọ́ pé wọ́n ń débẹ̀ ó lè máa tún máa continue gan débẹ̀ gan pàápàá inú wọn lè máa dùn sí pé òun fọ́kọ ẹ̀. Ok. Kí lè ẹ wo kò yé mi tẹ understand. Sọ́rí gbogbo nǹkan tí mo ṣe mo mọ̀ọ́mọ̀ ṣe ni bẹ́ẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ fẹ́ dá lé èrò ni nítorí pé Murphy tó jọkọ ẹ̀ òun náà ti dá mi lóró sẹ́yìn ó ti ṣèkà fún mi rí egbò tó dá sí mi lọ́kàn láti ìgbà yẹn mo ṣe ń wọn títí dì sí kódà òun gan ló fa sábàbí tí mi ò fi lè lẹ́nu nílé ọkọ mi ó ní ò jẹ́ kẹ́nu mi tọ̀rọ̀ nílé ọkọ mi nítorí pé àjọṣepọ̀ tó wà láàrin mi àti Murphy lọ́jọ́ yẹn lọ́hùn ó hàn sọ́kọ mi gbogbo nǹkan tọ́kọ mi bá ti ń ṣe fún mi báyìí mi ò ní choice ju kí n máa múra lọ nítorí pé mi ò lẹ́nu ọ̀rọ̀ mo ti tàsé àgẹ̀rẹ̀ síbi tí ò dáa mò ń jìyà lọ́dọ̀ ọkọ mi dì sí ó lèmi náà ṣe wá wò wípé má gbẹ̀san bá dìyẹ bá dà mí lóògùn nù máa fọ lẹ́yìn òun ló jẹ́ kémi náà tọ́ ẹ dédi kòtò kí wọn náà lè ṣiṣẹ́ kó lè kúrò ní ọkọ ẹ̀.
pàdé yín rí àdè mọ́ra rí tẹ́lẹ̀ but it's a sad note pé on this kind of situation la fi pàdé but it's fine. Should be one. Ayé nǹkan ló bàjẹ́ o. Ẹni tó bà yí ẹ̀jẹ̀ lélẹ̀. Nítorí òun ló gọ̀, òun la fọ́ fún gbẹ̀mù. Nítorí òpònú ara ẹ̀ tí mo bá sọ̀rọ̀ mọ́rẹ́mọ́rẹ́ tí mo bá sọ fún yẹn pé èèyàn ọ̀rẹ́ mi ni ó possible kí nǹkan ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ náà so it's not the end of the world really. Àìnílàákàyè ẹ ló ṣe jẹ́ kó rò pé ẹni tó kó ẹ pè lọ́rẹ̀ẹ́ ló jẹ́ kí wọ́n mú ní godmother tó fi lọ́ sọ̀rọ̀ nu ilé ẹ fún tó fi di pé ó advice ẹ tó fi bà tiẹ̀ jẹ́. Òpònú ni nítorí tí a bá jẹun sẹ́yìn àbọ̀ era onígun bí ta ti jẹun òpònú ni ẹ ó gọ̀ ni èèyàn máa ń mọ̀ yọ́ sọ́jọ́ sọ lọ ni èèyàn máa ń mọ̀ ọ̀nà gbàjú ọlọ́gbà lọ ni ó wá bà tiẹ̀ jẹ́ tó ń wá kékeré wèrè ṣé o fẹ́ gbọ́ tọrọ torí tó bá ti kúrò ń bí farabalẹ̀ pẹ̀lú sùúrù ni o. wá ọ̀nà bó ṣe máa padà sínú ilé yẹn kó wá kó gbogbo rẹ̀ torí tó bá ṣe mistake kó fẹ́ dúró nínú ibẹ̀ tí ẹ ti bàjẹ́ ni o. brother mi. kẹ́tọ́ lọ jàre good news wà tẹ́yìn náà máa ní láti gbọ́. hello darling ṣé ọmọ pé lórí burúkú ni ẹ ṣé orí tóun ṣe ń kúrò nínú ilé ọkọ yẹn ìwọ fúnra rẹ náà máa kó sí ẹja dúró nílé. bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tó bá ṣiṣẹ́ ni lẹ́yìn ọrùn èèyàn ò lè gbà kó fọyàn lójú. ọkọ mi kí ni my brother. kí ni tèmi lọ má jẹ báyìí fún mi ọ̀dẹ ní sùúrù àbíwò wá ní tèmi nínú ọ̀rọ̀ tó wá ilẹ̀ torí ọ̀dọ́. ọ̀dẹ ní burúkú ìwádìí kò ní ta pàpọ̀ ní ta ọ̀dà àti òṣìṣẹ́ kó jẹ gbọ́dọ̀ lọ́mọ òṣìṣẹ́ olófòfò àdúgbò olófòfò àdúgbò àti Alomoko máma jà olófòfò àdúgbò ohun tẹ́ ẹ fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣe àti gbọ́ yín tẹ́lẹ̀ olófòfò àdúgbò àti gbọ́ yìí sọ yìí ẹ ṣe ẹ̀yin 23 24 kíkẹ́ lọ máa yọ ládùúpẹ́ olófòfò àdúgbò àfìgbà tẹ́tẹ́ bọ̀ láì kìí ṣe tẹ́tẹ́ bò yẹ olófòfò àdúgbò ẹ ṣé o 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 àǹtí olófòfò àdúgbò.